Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo pátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín Kọ́mídò Mayor náà ni ògùn ní sú wa kò ní rẹwà láṣẹ Èdùmàrè. Kí n tó bẹ̀rẹ̀ ètò màá kọ́ fẹ́ kí a kọrin Yorùbá National Anthem. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ̀kẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Nation now, no going back. Yoruba nation now, no going back. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí gbogbo pátápátá. Àkọ́kọ́ mo kí bàbá mi Emeritus Professor Banji Akíntóyè. Oníṣẹ́ kò ní rẹ̀yìn láṣẹ Èdùmàrè. Ẹ dàgbà, ẹ dògbò, ẹ fọ́páwú, ẹ fèrè ìjòbí lágbára Ọlọ́run. Lójú ńlá máa ti gba Yorùbá nation. Bẹ́ẹ̀ náà ni mo kí olúwa mi májàsọ́lá Ìgbòho òòṣà ó wá bá dá mi bá mi ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní oníṣẹ́ kò ní rẹ̀yìn láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ládé gbogbo àwọn tọ́lọ̀ ń fi agbára lé ayé lé lọ́wọ́ mo kí yín o. Bẹ́ẹ̀ náà ni mo kí àwọn ìyá wa, mo kí gbogbo àwọn tó jẹ́ àwọn followers wa, àwọn tó jẹ́ àwọn fans wa, mo kí gbogbo wa o pé a kú ọjọ́ mẹ́ta adẹ̀kú ọ̀rọ̀ lù ú. Bẹ́ẹ̀ ni a kú fọmọ ènìyàn ṣe. Wíwá tí mo wá sí orí ètò lẹ́ni yìí òun ṣe fún nǹkan tó pọ̀ tí ó bá ń ṣe wípé ròyìn tó ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Torí pé ilẹ̀ Yorùbá ni a ti rí pé à ń jagun ẹlẹ́yàmẹ̀yà. Ilẹ̀ Yorùbá la ti ń jagun ẹlẹ́sìnmẹ̀sìn torí pé kò sí bóyá fẹ́ rí ibì kan ni a ti ṣẹ̀ wá. Kò bá wá sí bí àpòjú wa là tàtú wá débi tá a wá dé. Wọ́n ní pé ibi tó bá bíyàn sí náà lọ́ máa padà sìyàn sí. Ọ̀rọ̀ ńlá ni o. Òun ló máa jẹ́ pé máa rẹ́ lómi tó máa lọ sábrọ̀d. Wọ́n á sọ pé wọ́n ní kó máa sí sábrọ̀d o, ẹ máa gbé bọ̀ ńlé. Kò wá sí nǹkan tó yẹ pé àwọn ẹ̀sìn oríṣiríṣi máa ti wá la ojú wa sí kó wá jẹ́ pa máa wá gbàgbé orísun wa. Àkọ́kọ́ ni mo fẹ́ kí a mọ̀ wípé tí a bá ti ń bá ìyá wa jà a ti ń bá orísun wa jà, bẹ́ẹ̀ náà ni a ti ń bá àṣà wa jà, bẹ́ẹ̀ náà ni a ti ń bá ìṣe wa jà. Ìjọ tí àwọn ọmọ Yorùbá ta bá mọ orísun wa, ìjọ yẹn láyé máa dẹrùn fún wa. Nítorí pé Ọlọ́run sọ pé inú òun máa ń dùn tóun bá rẹni tó bá ń jà forílẹ̀-èdè ẹ̀. Òun ló fi jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ tí à ń gbé lórí ọ̀rọ̀ Yorùbá nation, lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, inú Ọlọ́run dùn sí i. Torí Ọlọ́run mọ̀ wípé a dúró síbi ìbàjẹ́ láti lè jẹ́ kí orílẹ̀-èdè wa, àṣà wa, ìṣe wa, ìsọ̀rọ̀sí wa kó parun. Àmọ̀ràn ni mo wá sọ fún bàbá wa Muyideen Bello. Bàbá mi kẹ́pẹ́ torí pé ọmọ akin Yorùbá ní inú Yorùbá ló bí yín sí, inú Yorùbá lè dàgbà sí.
òye àgbàlagbà ló wà nù yín torí pé inú Yorùbá lẹ ti kọ́ ìmọ̀, inú Yorùbá lẹ ti kọ́ ìṣe. Bó tilẹ̀ jẹ́ pé lọ́kàn àwọn tó jẹ́ àràbù wọ́n ti program mind wa wípé tí a bá ti lọ sí Mẹ́kà ó mìíní wípé àti ìbòjú Ọlọ́run pàdé, tó dẹ̀ jẹ́ bíi pé ní nǹkan tó máa favour àwọn ni láti lè jẹ́ kí ìlú wọn máa dàgbà, ó máa develop, kí nǹkan dẹ̀ máa lọ dáadáa níbẹ̀. Bàbá mi Muyideen Bello, ẹni àgbà ní ẹni yìí ní Ọlọ́run ò dẹ̀ ní ṣe lẹ́ni ẹ̀tẹ́ torí pé ibi àgbà láti máa ń gbàgbà. Inú mi dùn pẹ̀lú nǹkan tí bàbá mi Májàsọ́lá sọ. Bàbá mi Májàsọ́lá ní pé àwọn fi gbogbo ara gbà fún yín torí pé wọ́n rí pé ẹ ní ọgbọ́n, ẹ ní ìmọ̀, ẹ ní làákàyè, ẹ ní òye, ẹ sì mọ nǹkan tó tọ́ lásìkò, ìgbà tó yẹ kẹ́ sọ, ìgbà tó yẹ kẹ́ má sọ, ìgbà tó yẹ kẹ́ ṣe, ìgbà tó yẹ kẹ́ má ṣe. Òun lèèyàn fi máa ń gbà fún yàn. Òun ṣe nípa ti agbára, òun ṣe nípa ti ọgbọ́n, ṣùgbọ́n tíyàn bá ti rí àwọn ìrírí kan tíyàn ti rí nípa ti èèyàn kan, èèyàn mọ̀ pé ẹni tá à ń gbà fún ni. Bàbá mi Muyideen Bello, ẹ̀rọ nípa orúkọ la máa ń pọ̀ baládé, ẹ má bínú pé mò ń la orúkọ mọ́ yín lórí. Ẹni àgbà níyì, adákẹ́ tètè ṣàtúnṣe nítorí pé ibi àgbà láti máa ń bá gbà. Ẹ ti gbàgbé ipò tọ́lọ́run fún yín nílẹ̀ Yorùbá ni. Àgbàlagbà níyì, ẹni ìmọ̀ lágbára gan. Tó bá ti fi èèyàn ṣe ìmọ̀, ẹni yẹn gan náà wá dúró, á wá jókòó nípa aráyé ti fi mí ṣe ìmọ̀. Báwo mo ṣe fẹ́ jẹ́ kí aráyé kí wọ́n má rí mi mú? Báwo mo ṣe fẹ́ jẹ́ kí aráyé kó má rí àwọn mistake kankan tí bá ṣe? Kò sí bóyá fẹ́ rí torí pé èèyàn ni wá, èèyàn sì máa padà dé erùpẹ̀ ni torí pé erùpẹ̀ lọ́lọ́run dá wa. Ó mí èmí ẹ̀ sí wa lọ́kàn wípé ká máa jẹ́ èèyàn, ó sì fún wa ní làákàyè. Làákàyè la fi máa ṣe ohun gbogbo nílé ayé láti má lè jẹ́ kí kankan kó affect ìmọ̀ tí Ọlọ́run fún wa yẹn láti máa ṣe àwọn ènìyàn lórí. Bàbá mi Muyideen Bello sà, mo fẹ́ kí ẹ mọ̀ wípé òun ṣe ẹ̀sìn Islam nìkan ló wà káàkiri àgbáyé. Àwọn ẹ̀sìn tí a ní ó pọ̀ rẹpẹtẹ. Ẹ̀yin believe nínú Islam, àwọn kan believe nínú ìṣẹ̀ṣe, àwọn kan ò tiẹ̀ wá believe rárá pé bí àwọn ò tiẹ̀ mọ̀ bí Ọlọ́run wà. Inú bẹ̀lẹ̀ yín ti máa wá convince àwọn èèyàn wípé Ọlọ́run wà, nítorí pé nínú ẹ̀sìn tẹ́yin bá ti ń sìn, àtàrà ẹ̀ ni wọ́n á ti máa wo ìwà tẹ́ bá ń wù, ìṣesí yín, ìsọ̀rọ̀ sí yín. Òun la fi ń gbà fún yàn. Tẹ́ bá wo àwọn ajẹ́rìí Jehovah kẹ́ tutọ́ sí wọn lára, kẹ́ lé wọn dànù, kẹ́ ṣépè fún wọn, wọ́n á túbọ̀ máa pè é ní àfìgbà tó bá tó rí ọkàn yín mú. I will define a religion. Religion is like a society. Religion is like a cultist. Tó bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ẹ̀sìn jẹ́ bóyá bí nǹkan tó jẹ́ bóyá pé nǹkan tí mo gbàgbọ́ nínú ẹ̀ lélẹ̀, nǹkan tí mo dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ yẹn, mo ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ni ìkejì tó jẹ́ bóyá bí ẹni tí ó gbàgbọ́ nínú ẹ̀sìn mi, kóun náà kó wá máa dà pé òun fẹ́ mọ àṣírí tó wà nínú ẹ̀. Òun ló fi jẹ́ pé gbogbo wa fi ń sọ pé kẹ́ni wá sọ́dọ̀ mi. Àwọn tó jẹ́ oníyẹ̀sìn Islam wọ́n á ní afẹ́ jèrè ọkàn. Àwọn tó jẹ́ oní Christian afẹ́ jèrè ọkàn. Àwọn tó jẹ́ ti oníṣẹ̀ṣe afẹ́ jèrè ọkàn. Àwọn tó jẹ́ lẹ́sìn míì tá àti ẹ̀ mọ̀ rárá. Òun ló fi jẹ́ pé mo fi stika nípa àwọn ẹ̀sìn oríṣiríṣi tí mo fi síbẹ̀ yẹn. Gbogbo símbọ̀ ẹ̀sìn tẹ́ bá ń rí bẹ̀ yẹn, ó fi mínì wípé àwọn ẹ̀sìn tó wà káàkiri àgbáyé nìyẹn. Ṣebí ìtawà mọ̀ ni, tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa Nàìjíríà, ká wá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, a ní ẹ̀sìn Ìsìláàmù, a ní ẹ̀sìn Kírísítẹ́nì, a ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Òun nìkan làwa dá mọ̀ ní ìlú tó ń pè ní Nàìjíríà.
kò tá bá sọ̀rọ̀ nípa àwọn Indian máa lọ sáwọn other country yẹn àwọn ẹ̀sìn Islam wà ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ̀ ní gbogbo ẹ̀sìn tí mo dá ṣùgbọ́n àwọn ìsìn mi tún ti wà ń bẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tí a mọ̀ òun mo ṣe máa ń sọ statement kan pé kò sẹ́dà tó lè jà fọ́lọ́run bó tilẹ̀ jẹ́ nínú Quran ó wà ń bẹ̀ wípé bóyá ẹni tó bá fẹ́ bí ẹnu tẹ́ńbẹ́lẹ́ Ọlọ́run ẹ gbìyànjú láti correct ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe bí abẹ́kẹ́ ẹ bàjá ṣùgbọ́n tó bá dàbẹ́ bó wá dàbó fẹ́ le jù ẹ jà láti defend ara yín ẹ wá defend ara yín òmí bí ká máa ṣépè fúnra wa ẹ wá defend ara yín òmí kẹ́ bí ká máa fi ẹ̀sìn ẹlẹ́sìn fi máa tẹ́ńbẹ́lẹ́ ẹ wá defend ara yín kò mí ní pé kí a máa sọ̀rọ̀ èpè nígbà àwẹ̀ wáàsí ni mo wá ṣe wáàsí mi ò dẹ̀ dá lórí àwọn tó jẹ́ àwọn ẹlẹ́sìn Islam nìkan ó dá lórí gbogbo ẹlẹ́sìn tó wà káàkiri àgbáyé tí wọ́n ń gbóhùn mi ó wà nù Korean ní pé kẹ́ defend ara yín in case tó bá dà pé èèyàn àtẹni yẹn ẹjọ́ ní misunderstanding tó fẹ́ dàbí pé ó fẹ́ hàn tí ẹ lè defend ara yín bọ́ ilé tá à ń ṣe yìí lórí social media àríra wa rí àmọ́ra wa rí tí ẹ bá ráwọn ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn oníṣẹ̀ṣe tó bá wá sọ̀rọ̀ bó ṣe yé wọn sí nìyẹn tí ẹ bá ráwọn ẹlẹ́sìn tó jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n wá jáde tí wọ́n wá sọ̀rọ̀ bó ṣe yé wọn sí nìyẹn tá a bá tún wá rẹ́ sí àwọn ìsìláàmù tó tún wá jáde tí wọ́n wá sọ̀rọ̀ bó ṣe yé wọn sí nìyẹn ó wá yẹ káwọn tó bá jẹ́ àwọn olórí bíi bàbá wa Muyideen Bello kí wọ́n wá jókòó kí wọ́n wá kọ̀ǹfíìsì gbogbo àwọn ènìyàn lórí social media kò wá ń ṣe pé kẹ́ wá máa tẹ́ńbẹ́lẹ̀ ẹ̀sìn ẹlẹ́sìn àfáà kan sọ ó ní pé kábíyèsí wa ọba Lámídì bàbá wa kábíyèsí wa Ọ̀yọ́ Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà wọ́n sọ pé inú ẹbọ ni wọ́n kú sí ṣé iná rí báyìí pé ìmọ̀ ò pé àbí ìmọ̀ tó bá pe nǹkan ní ìmọ̀ jẹ́ nǹkan tó yẹ pé èèyàn mọ̀ èèyàn tún wá lo maturity láti lè sọ fún àwọn èèyàn because wọ́n ní àgbà ọ̀kọ́gbọ́n Olúwa ní fúnni àfáà kan sọ ó ní pé kábíyèsí wa Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ wọ́n ní wọ́n kú sínú ẹbọ ni nígbé inú bàbá Muyideen Bello dẹ̀ ń dùn tí kábíyèsí yẹn fi kú sínú ẹbọ tó bá pe nǹkan ní ẹ̀sìn ó ń ṣe àfipágbà òun náà fi sọ pé ẹ̀sìn ìmàle ẹ wá jẹ́ ká wá change narrative yẹn nínú ẹ̀sìn ìmàle yẹn ká wá jẹ́ kí wọ́n yọ ìmàle yẹn kúrò torí pé tó bá yẹ pé à ń jà fún Ọlọ́run ni Ọlọ́run ò ṣe jà fún ṣùgbọ́n ìmọ̀ láti lè jẹ́ kí gbogbo wa jọ ṣe papọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n ń ṣe Christian ọmọ ìyá mi ní ẹ́ ìwọ ń ṣe Muslim ọmọ ìyá mi ní ẹ́ ìwọ ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ọmọ ìyá mi ní ẹ́ kò sí nǹkan tó ń pè lẹ́bọ o ètò ló wà tá a bá àwọn náà wẹ̀ la wà yìí sí à ń gbàwẹ̀ lọ́wọ́ ṣé ẹ mọ̀ wípé bí a ṣe ń gbàwẹ̀ lọ́wọ́ báyìí nígbà tá a bá ti gbàwẹ̀ tán ó ní àgbò tí a máa ń pa kí ló fà á tí a fi ń pa àgbò yìí nítorí pé Abraham fẹ́ pa ọmọ ẹ̀ Ismaila ṣùgbọ́n Ọlọ́run náà ló rán pé kó lọ pa ọmọ ẹ̀ kó fi ṣètùtù kó fi ṣèrúbọ fóun Ọlọ́run ló rán Ibrahim kó lọ pa ọmọ ẹ̀ Ismaila kó fi ṣe ètùtù fóun nígbà tó di bíá pé Ibrahim lo ìgbàgbọ́ nínú pé òun gbàgbọ́ nínú Ọlọ́run ó mú ọmọ yìí lọ sínú igbó ó ṣetán láti gbé ọ̀bẹ lé lọ́rùn níṣe ni Ọlọ́run ní pé dúró wo àgbò ẹgbẹ́ ẹ kó mú àgbò yẹn kó fi ṣèrúbọ fún mi mo fẹ́ wo ìgbàgbọ́ ẹni láti gbà yẹn láti mọ̀ wípé Ọlọ́run ń ṣe ní àbòsí Ọlọ́run ń ṣe ní ìkà Ọlọ́run ń ṣe ní tí a lè jà fún Ọlọ́run jẹ́ ń tẹ́ pé a ní kó lọ ṣe nǹkan a tún wá rò lọ́nà méjì ń pé ṣé tí bá dé kó ṣe kí ni ṣé kò ní pa ẹni lára jẹ́ kí n ṣe nǹkan tí màá fi ràn lọ́wọ́ láti lè jẹ́ kí nǹkan tí bá ní kó ṣe yẹn kó lè dẹ́ lọ́rùn ibẹ̀ ni àwọn ìsìláàmù tó jẹ́ àwọn mùsùlùmù tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa àgbò ní ọdọọdún
láti inú pé a gbàwẹ̀ àwẹ̀ tí a gbà yìí láti tọrọ gbogbo ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ kọ́lọ́run lè dáríjì wá. Ọlọ́run wá ní pé òun wà ní gbọ́ láti ẹnu papọ̀ ṣàdúrà lásán tí ó bá ń ṣe bí abẹ́ ká pa àgbò àbí ká para ìkúmí fóun. Ẹ̀jẹ̀ ẹran àgbò àti ìràkúmí tí a pa ya ti tajẹ sílẹ̀. The same thing náà ló lọ sáwọn onífá nígbà tí wọ́n bá dá ifá tó dé ojú kan. Ifá béèrè lọ́wọ́ pé ẹ lọ bá mi lọ ṣe nǹkan báyìí, ẹ lọ pa bóyá mọ̀gúfe ni, bóyá ajá ni, bóyá kínní ni. Nǹkan tí Ifá bá ti sọ Ọlọ́run náà ló sọ, àwọn náà dẹ̀ ṣe ètò ọ̀hún. Ní tí à ń pa nínú ti ẹ̀sìn Ìsìláàmù ṣẹ́bọ kọ́ nìyẹn ni àbí a kàn ń pa fún láti ṣe fund? Ẹbọ náà ni. Tó bá pe nǹkan ní sacrifice, tó bá pe nǹkan ní sàárà, sacrifice àti sàárà ìkan náà ni. Ẹbọ sàárà náà ni, torí pé nígbà tó bá ti pa tán wàá fún àwọn èèyàn pé káwọn èèyàn máa jẹ káàkiri. Bẹ́ẹ̀ kẹ́ la dẹ̀ ṣe ń ṣe nínú ẹ̀sìn Islam náà. Tí a bá ti pa àgbò yìí tán a máa pín káàkiri sí ojúlé sójúlé. Ẹ jẹ́ kí ibi tọ́lọ́run ní kí a jókòó sí láti lè máa ṣe ẹ̀sìn wa kó lè máa létò, ẹ jẹ́ kí a dúró síbẹ̀. Mo ń fi ara bàbá mi Muyideen Bello mo fi ń send message gbogbo everybody tẹ̀ ń jà nítorí ẹ̀sìn. Ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín. Àwa ẹ̀yà wa àti ẹ̀yà Fúlàní à ń ṣèkan náà. Ẹ̀yà wa àti Haúsá à ń ṣèkan náà. Ẹ̀yà wa àti Ìgbò à ń ṣe kankan àtẹ̀fẹ́ ọkàn jọra wa. Tá a bá nítorí bí a pé Korean kan náà tí àwa ti Yorùbá tá à ń kà náà ni ti àwọn Fúlàní tí wọ́n ń kà náà ni tàwọn tó jẹ́ àwọn Haúsá tí wọ́n ń kà. Tá a bá fìyẹn fi máa hùwà sí ọmọ àwọn tó jẹ́ àwọn bàbá wa, àwọn brọ́dà wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn ọmọ wa, a ó máa ṣe ìjàmbá fúnra wa. Nítorí pé nǹkan tí mo ní tẹ́mi gbàgbọ́ nínú ẹ̀ kọ́ ni ẹ̀gbọ́n mi gbàgbọ́ nínú ẹ̀. Tí làákàyè ò bá wá pé dáadáa a ó máa bára wa jà. Òun ló fi mú ọ̀gbẹ́ni yìí King Solomon tó fi sọ wípé ṣé ẹnìkan ń jà fọ́lọ́run ni? Kò sẹ́ni tó rọ́lọ́run rí, gbogbo akọ̀yìn màjì ni. Torí pé wọ́n á béèrè lọ́wọ́ mi ṣe ti kú rí. Ìmọ̀ tó bá ti kú rí ó fi hàn wípé ò tí rọ́lọ́run rí. Àwọn kan máa ń sọ pé táwọn bá sùn àwọn máa ń rọ́lọ́run. Àwọn kan máa ń táwọn bá jókòó àwọn máa ń rọ́lọ́run. Èmi á sọ pé irọ́ ni, kò sẹ́ni tó lè rọ́lọ́run. Even nínú Bible tí wọ́n bá wa kó tẹ̀ tí wọ́n sọ wípé Moses ó dúró síwájú Ọlọ́run, iná yọ rẹpẹtẹ. Àwọn iná tó rí wọn náà ló fọ́ ojú ẹ̀, wọ́n ní ni. Bọ̀ kò sẹ́dá tó lè rọ́lọ́run. Ìgbàgbọ́ inú ọkàn òun ni ìgbàgbọ́ wà. Inú ọkàn òun ni Ọlọ́run wà. Nǹkan tó bá ti gbàgbọ́ nínú ọkàn ẹ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ máa gbà. Òun ló fi jẹ́ pé nígbà tó bá fi rẹ sínú àwẹ̀ bíríbírí, ìgbà yẹn àwọn ẹ̀mí kan máa bọ́ sí ẹ lára. Àdúrà tó bá ń ṣe nígbà yẹn Ọlọ́run á máa gbọ́. Nǹkan tó bá ń sọ nígbà yẹn Ọlọ́run á máa bẹ́ẹ̀ gbọ́. Nǹkan tó bá ń ṣe nígbà yẹn Ọlọ́run á máa bẹ́ẹ̀ gbọ́. Nǹkan tí mo fẹ́ kí bàbá wa Muyideen Bello kí wọ́n máa mọ̀ rèé wípé tí a bá jọ lọ sílé ẹjọ́ tí a padà àtúnṣọ̀rẹ́ mọ́. Torí pé ìwọ tó lè gbé mi lọ sílé ẹjọ́ ó mì ní wípé o lè pa mí nìyẹn. Ọlọ́run ò dẹ̀ sọ nínú Quran kò ní kẹ́ jà fóun. Ó kàn sọ ó ní kẹ́ bá wọn èèyàn mi sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá dà pé látara bí tí ẹ ti ń bá sọ̀rọ̀ yẹn tó bá dà pé ó fẹ́ hàn tí ẹ lè defend ara yín. Defend ara yín ò wá ní kí a máa fira wa bú. Ọmọ Yorùbá ni wá. Nílẹ̀ Yorùbá nílẹ̀ òdáyé nǹkan tí wọ́n fi dálẹ̀ Yorùbá ní ìṣẹ̀ṣe. Ẹ má ìka fún lára wa. Gbogbo ẹnikẹ́ni àti bàbá Muyideen Bello ẹ lè sọ wípé wọn ò fi àgbo wẹ̀yìn. Òun ló ń pè ní ewé. Ẹ lè sọ pé wọn ò lè fi
egbò kó fi ṣe àwọn àǹfààní kan fún yín nígbà tẹ́wọ̀n kékeré tó bá pẹ́ lè sọ ni ẹ̀yin ẹ jáde kẹ́ ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ọmọ náà tó bá ti ilẹ̀ Yorùbá jáde wọ́n máa wẹ̀ lágbo àwọn ọmọ wa sì ní à kì í ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ fún bọ̀ díẹ̀díẹ̀ a sì ń ṣe àwọn tó bá mọ̀ bẹ́ẹ̀mi ṣe wà yìí bàbá mi Muyideen Bello ẹbí mi lọ́mọ àgbo ni wọ́n fi wẹ̀ mí nígbà tí mo wà kékeré àgbo ni mo mú dàgbà òun ló fi jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ àwọn oògùn táwọn òbílẹ̀ táwọn òyìnbó máa ń ṣe yìí mo ń bá anybody lò tí bá rí pé wọ́n dàgbò fẹ́ worst jù lẹ́kọ̀ọ́ máa rí tí mo kàn máa lo díẹ̀ torí pé wọ́n fi train mi àgbo ni wọ́n fi wẹ̀ mí àgbo ni mo mú dàgbà ọmọ alágbo ni mí tábàdẹ̀ ń sọ̀rọ̀ nípa ewé òun ni àgbo tá à ń sọ̀rọ̀ yìí tábà sọ̀rọ̀ nípa ti egbò kò sẹ́ni tó máa ń ná ọmọ Yorùbá tó máa ní bíyá pé wọn ò fi ṣe àǹfààní fóun bẹ́ẹ̀ gẹ̀ ni àbí wọn ò fi ṣoore fóun gbogbo àwọn fátò wa ń dárúkọ ẹbọ yìí ẹ bá ń béèrè ṣé tí a bá parí àwẹ̀ tán a nípa àgbò láti lè fi ṣe ìwẹ̀ mọ́ àgbò yẹn ṣé kì í ṣe ẹbọ la máa pè ní àbí kí lẹ fẹ́ pè ọ̀nà tó lúkálukú fi ń ṣe tiẹ̀ òun ló yàtọ̀ ẹ jọ̀ọ́ kíní tí mo ṣe yìí ẹ jẹ́ bá mi jẹ́ kó kan bàbá Muyideen Bello lára kó yé lè yé wọn dáadáa nítorí pé bàbá Muyideen dìde tí wọ́n sọ̀rọ̀ òun ló fà á tí ẹ fi ní gbogbo àwọn tí àtáàkì tí wọ́n àtáàkì àwọn tó jẹ́ àwọn ẹlẹ́sìn kejì kò sẹ́ni tí a kì í ṣòro nídìí ilé ẹ̀ bóyá ó pẹ́rẹ́ ní tẹ̀blíkì ni bóyá ó pẹ́rẹ́ ní normal muslim ni bóyá ó pẹ́rẹ́ ní kíní ni kò sí bó ṣe fẹ́ wá àti tó ń parúpẹ́ nìkan ń ṣe bọ tó kórùngbọ̀n sí irúgbọ̀n báyìí ẹni yẹn kò sí bó ṣe fẹ́ ṣe pé òun gbàgbọ́ débi tó máa convince gbogbo àwọn fámìlì ẹ̀ ayámọ̀nà tó ṣọ̀tà pẹ̀lú àwọn kan ni torí wọn ò ní gba tiẹ̀ èmi lẹ́gbọ̀n tó jẹ́ tẹ̀blíkì nítorí pé wọn ò bá wọn ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe ó yan òdì fún mi kò bá mi ṣe ẹni tó bá ti rí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí ó máa sá fún mi ni kí ló tó yẹn sá fún mi nítorí pé wọ́n ti brainwash ẹ̀ wípé ò gbúdọ̀ gba ẹlẹ́sìn mi ṣe torí pé wàá pè ní àràmù tẹ bá wá pè nǹkan ní àràmù tí ẹ bá wá pè nǹkan ní àràmù alúkà brọ́dà mi mo kí yín ìyá mi mo kí yín ẹ̀gbọ́n mi mo kí gbogbo wa tí ẹ bá wá pè nǹkan ní àràmù tó dẹ̀ jẹ́ bí wá pé ẹ̀ ti torí pé ẹ pè nǹkan kan ní àràmù yẹn fi ń bá ẹnìkan ṣe ọ̀tá ṣọ́lọ́run gbà sí ṣé náà Ọlọ́run dùn sí ṣọ́lọ́run rán yín kẹ́ ẹ máa ṣọ̀tá pẹ̀lú ẹni ọmọlàkejì yín even ẹni tẹ́ bá ń ṣọ̀tá pẹ̀lú ẹ̀ tẹ́ bá fẹ́ wàásù fún pé wá gba ẹ̀sùn wá gba ìwàásù mi tó bá rí pẹ́ ń bóun ṣọ̀tá kò ní dá yín lò ẹ wá lè fi agídí wọn ní a lè fi pa mẹ́ṣin lọ sódò a lè fa agídí fún lómi ẹ fa ẹṣin dénú odò tẹ́ bá débi odò kékeré wá torí ẹ̀ pé kó máa mú mi tipátipá kò ní dá yín lò kí wá láǹfààní ìjà tẹ́ wá ń bá àwọn ẹlẹ́sìn mi jà a ní ẹ̀sìn tó pọ̀ rẹpẹtẹ ẹlòmíì kò wọ chọ́ọ̀chì rí ẹlòmíì kò wọ mọ́sìkì rí ẹlòmíì kan kò débi ìjẹ́ ṣe rí nǹkan dẹ̀ ń da fún kàtígórì wo lẹ fẹ́ pe àwọn ẹni yẹn sí kàtígórì wo lẹ fẹ́ fi àwọn ẹni yẹn sí kàtígórì wo lẹ fẹ́ fi àwọn ẹni yẹn sí ẹ lọ wọnú kùríànì dáadáa ó wà ń bẹ̀ ọlọ́run ò ní kẹjà fóun o ọlọ́run sọ pé kẹ́ ẹ máa polówó ìyìn rere tí ẹ bá ti ń polówó ìyìn rere fáwọn èèyàn tó bá dà pé àwọn ẹni yẹn fẹ́ ṣe ìpanilára fún yín ẹ dìbẹ́ǹdì ara yín kò ní bí á pé torí ti tòun ní kẹ́ ṣe jà fóun kò ṣe torí tòun ló ní kẹ́ ṣe pa ẹni yẹn kò ṣe torí tòun ló ṣe ní kẹ́ dú ẹni yẹn kò ṣe torí bí abẹ́ kínní ṣùgbọ́n àwọn kan wà tó yẹ kó máa ń twist ọ̀rọ̀ wọ́n á sọ fún yín wípé ìtorí pé ọlọ́run ti sọ bí abẹ́ kẹ́ lọ bá àwọn èèyàn kẹ́ bá wọn kẹ́ jíṣẹ́ ìyìn rere fún wọn tí wọn bá ti wá dá yín lò ẹ bá wọn jà àwa jẹ́ pé nígbà tẹ́ bá ti wá bá wọn jà ẹ wá fi pa ẹ wá fi kókù ẹ máa sọ bí nǹkan tí ọ̀kan lẹ́ran àbí kí ló pe rẹ̀ ó sọ pé òun jẹ́ connection kò sí nǹkan tóun bá ń wá tóun ò rí imagine I don't just know why people behaving like this ìwọ wà lamẹ́ríkà ó wà in a social world ó wà níbi tẹ́kùn wọn ọ̀jà nítorí ẹ̀sìn ó wà nílùú tó jẹ́ bí wọ́n pé
wọn tí ẹ mọ̀ bí apẹ́sì kan exist àfi tí wọ́n bá believe nínú ẹ̀ ó wá ń gbé mentality yẹn wá sínú Nàìjíríà ó dẹ̀ wà l'Amẹ́ríkà ọ̀gbẹ́ni yìí ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run àfi tí ẹni kó ṣáà máa attack àwọn èèyàn ọ̀kan tó pe ẹ̀ lọ́wọ́ ọ̀kan lẹ́rùn àbí ọ̀kan ọlọ́mọ àbí kí ló pe rẹ̀ ẹ bá wa pe ọ̀gbẹ́ni yìí ẹni tó bá mọ̀ ó wà lábúrọ̀dù má tún máa dáwèrè sílẹ̀ nulẹ̀ ẹ̀tọ́ ẹni pé kó máa pẹ̀tù sáwọn èèyàn lọ́kàn tó bá ti ń dẹ ọlọ́rọ̀ ẹ̀sìn ìwọ iná ló wá ń sọ wípé ìjọba ò mọ nǹkan tó ń pè lẹ́sìn ìṣẹ̀ṣe let me tell you something nǹkan tí ò yé ẹ ọ̀kan lọ́mọ òun ni wípé ìjọba recognize ẹ̀sìn ìṣẹ̀ṣe ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ nípa òfin 1999 constitution ibẹ̀ ni ṣẹ̀ríà tó ti wà tó jẹ́ bí a pé ṣẹ̀ríà mẹ́ta ló wà nínú òfin 1999 constitution ṣóyè ibẹ̀ tó jẹ́ pé ó borí àwọn ẹ̀sìn tó kù mọ́lẹ̀ ṣùgbọ́n kò sí bọ́ ifẹ́ ṣe tó jẹ́ pé wọ́n fẹ́ borí Christianity ló fi dàbẹ́ pé wọ́n fi mú nǹkan méjì yẹn mọ́ bọ̀ tá bá lọ sílé ẹjọ́ tí bá sọ pé mo fẹ́ fi Bible fi búra tí bá ní mo fẹ́ fi Quran fi búra wọ́n á bèèrè kí ni mo fẹ́ fi ṣe ìbúra màá ní ẹ kó ifá sílẹ̀ ẹ kó nǹkan mi sílẹ̀ tó bá rí kólẹ̀ ìgbà mí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta gan ló máa kó kalẹ̀ èyí tó bá fẹ́ nínú ẹ̀ ni tó dẹ̀ bí i pé nǹkan tí mo gbàgbọ́ nínú ẹ̀ ni nǹkan tí màá dẹ̀ fi búra nìyẹn lé ẹjọ́ nǹkan ènìyàn òun ní ilé ẹjọ́ èèyàn ló wà ń bẹ̀ òun ṣe ẹranko èèyàn ò ló wà ń lé ẹjọ́ àwọn tó dẹ̀ wà ń bẹ̀ náà tó tún wẹ́pẹ́ tó fẹ́ bá àwọn èèyàn náà sọ̀rọ̀ èèyàn náà ni wọ́n ẹ máa délé ẹjọ́ ẹ padà ní ó dùn mí lórí babaláwo kan tó yẹ kó wà ní Ọ̀yọ́ babaláwo yẹn sọ statement kan pé ó wá ń pọ́n ọ̀kan lọ́mọ wá ń pọ́nlé ó ní ọ̀kan lọ́mọ kò sí nǹkan tó bá fẹ́ tí ò lè rí ẹni tó bá fẹ́ wá ó máa rí òun náà wá pọ́n rẹ̀ lé ó wá gbé rẹ̀ sójú ayélujára pé òun ti gẹ́ẹ̀tì picture ibi tẹ́ni yẹn wà òun ti rí ibi tí yẹ ti ń ta nǹkan ẹgbà kan òun máa sá sórí social media isn't that stupidity nítorí pé wà l'Amẹ́ríkà ló mí ní pé ó unique to everybody lọ nítorí pé wà l'Amẹ́ríkà ò mí ní pé ó gbọ́n ju everybody lọ nítorí pé wà l'Amẹ́ríkà ò mí ní pé ó lówó ju everybody lọ nítorí pé wà l'Amẹ́ríkà ò mí ní pé ayé kan gbogbo ayé ti jẹrun fún ẹ nítorí pé tí wọ́n wà lọ social media ò mí ní pé agbára wà lọ́wọ́ ẹ̀ níbi tẹ́nìkan ti ń dè lẹ́nìkan ti ń tù láyé àtijọ́ ẹ lè ráwọn oníṣẹ̀ṣe kí wọ́n jáde kí wọ́n máa bú àwọn tó bá jáwọn ẹlẹ́sìn ìsìláàmù lẹ́yìn ìsìláàmù àti christianity ló máa ń bára wọn jà kí wá ló wá ń ṣẹlẹ̀ tó fi wá ń dín pé àwọn ìsìláàmù náà nígbà tó ti bá àwọn kírísítẹ́nì jà wọ́n tún ti wá ń bá àwọn oníṣẹ̀ṣe jà ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra bàbá Muyideen Bello ẹ pẹ́ fún wa ẹ fọ́ pàwọ́ ẹ fẹ́rẹ̀ kìjọbì ṣùgbọ́n tí ilẹ̀ Yorùbá bá bàjẹ́ nítorí títí yín orúkọ yín wọn ò ní gbàgbé orúkọ yín nínú ìwé ìtàn o bàbá mi Muyideen Bello wọn ò ní gbàgbé yín nínú ìtàn ilẹ̀ Yorùbá wípé ẹ̀yin lè lọ gbé àwọn infidel tó já wọn jàǹdùkú tẹkùn wọnú Yorùbá ilẹ̀ Yorùbá tó wá ń bá ọmọ Yorùbá jà òun ló wá mú tí ẹ fi fẹnu tẹ́ńbẹ́lẹ́ Ọ̀yọ́ empire wípé ìṣẹ̀ṣe wo ni wọ́n ń ṣe tọ́ba ti rí ìṣẹ̀ṣe wọn ṣe kí wọ́n gbé ìṣẹ̀ṣe ṣẹ́gbẹ̀ẹ́ kí wọ́n lọ gbé ẹni tó bá wù kàn gbé síbẹ̀ kí ló dé ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn ọ̀run ni ẹ̀sìn Kírísítẹ́nì ẹ̀sìn ọ̀run ni ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ọ̀run ni bọ́ ìṣẹ̀ṣe òun ní ìpínlẹ̀ tí wọ́n fi dá ilẹ̀ Yorùbá tó dẹ̀ gbó ní ètò tí wọ́n máa ń tò kó tó di pé wọ́n ṣe nǹkan tó bá fẹ́ ṣe àwọn tó wà lọ́yọ́ ò lè lọ sí ilẹ̀ Ìgbò kí wọ́n lọ sọ́pọ̀ àwọn ń ṣe gbogbo ètò ìtorí kò ń ṣe ibi tí wọ́n ti jáde wá àwọn tó wà lọ́yọ́ yìí wọ́n lè lọ sí ilẹ̀ nọ́ọ̀tì kí wọ́n náà fẹ́ lọ ṣe ètò tí wọ́n ń ṣe ìtorí kò ń ṣe ibi tí wọ́n ti jáde wá nìyẹn ṣùgbọ́n alétò tí wọ́n fi ń ṣọba nílẹ̀ Yorùbá tẹ́yìn bá wá ní pé ẹ ti gba ẹ̀sìn torí pé ẹ ti gba ẹ̀sìn kẹwàá ètò ìwà àmàdí pé ẹ máa fẹnu tẹ́ńbẹ́lẹ́ ẹ̀sìn
kí wọ́n fẹnu máa tẹ́ńbẹ́lẹ̀ ìṣẹ̀ṣe bàbá mi mú ìdí ìbèlò kò dáa o kò dáa rárá tó torí pé ọmọ Yorùbá tọkàntọkàn ní